kó di lọ́wọ́ láti ṣe tó yẹ kó ṣe nínú ẹ̀sìn. bákan náà yóò sùn fil muamala ẹni tó bá ń tà tí bá ń rà kó jẹ́ kí wà rẹ̀ ọ́ dáa káṣepọ̀ rẹ̀ ọ́ dáa pẹ̀lú àwọn èèyàn. ọlọ́run ní lilladhina ahsanul husna wa ziyada àwọn tí bá ń ṣe dáadáa nínú kátàkárà wọn, àwọn tí bá ń ṣe dáadáa nínú pẹ̀lú alájọgbépọ̀ wọn, àwọn tí bá ń ṣe dáadáa ní gbogbo ibi tó bá wà, ọlọ́run ní dáadáa ọmọ jẹ́ tiwọn. yẹn ni pé wọ́n dẹni tó wà lìjẹ́ náà ọlọ́run ọba tó bá jẹ́ mùmínì o wa ziyada kódà wọ́n tún rí ọlọ́run ọba ní ọjọ́ àlìkìyámà. nídìí òwò rẹ jẹ́ni tí wọ́n mọ̀ ṣe dáadáa níbẹ̀, jẹ́ni tí wọ́n mọ̀ sọ̀rọ̀ máwọn ènìyàn. kódà wọ́n lè yàn máa ń jẹ́ al-amru bil ma'ruf wan-nahy 'anil munkar fi tijarati. ìyẹn máa ṣòwò tí ó sì máa pàṣẹ dáadáa tí ó sì máa kọ àìdá fáwọn èèyàn. kì í ṣe pé ẹni tó gbá sókè àwọn bí àǹfààní nìkan ní wọ́n ṣe léyìí o. ibi tó ti ń ṣòwò ò ní àǹfààní káwọn èèyàn máa gbọ́ bí kẹsẹ̀tì níbi ọ́fíìsì rẹ. ọwọ́ nínú àwọn àṣẹ òdodo rúdò tá à ń ṣe ìyàbá àwọn tó jọrú ẹ̀ náà ọwọ́ à ń fi sí i dípò táwọn èèyàn fi ń gbọ́ mísíkì nídìí òwò tí wọ́n ẹ kọjá láwọn ilé epo míì ẹfẹ́ rẹ po ẹfẹ́ lè fòwú dí etí tó kí gbìgbìgbì tẹ́ máa gbé ń bẹ̀ ẹ gbẹ náà kẹra jára kẹjáde kó ń bẹ̀ bó bá fi wá sí i táwọn èèyàn bá ń gbọ́ díẹ̀ tó bá ta sí àwọn èèyàn létí ń bẹ̀ yẹn náà wọ́n náà ó ṣe ń tàbí ní bẹ́ẹ̀lìgù aníwàlọ́ áyà nìyẹn. ẹjẹ́ àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yín ọlọ́run, ẹjẹ́ àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yín ànábì. iṣẹ́ tí mo ń jẹ́ fáyé tọ́lọ́run náà ní pé kí n máa jẹ́ fáyé bẹ́ẹ̀lìgù àní ẹjẹ́ fáwọn ènìyàn kódà bó ṣe níwọ̀n bá. gbogbo àwọn ọ̀nà báyìí náà ìyẹn lè gbà lò ó ẹ̀ńtọ́lọ́sítù tí ó lò ó ẹ̀rọ àbàdé báyẹn àti àwọn ọ̀nà oríṣiríṣi táwọn náà lè gbà jẹ́ káwọn èèyàn máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba káwọn èèyàn máa ṣàǹfààní ń bẹ̀. ẹni tó bá jẹ́ olówó ìyá adílù wà láyé ọ̀gbìnlẹ̀ yóò máa ṣe déédéé kò ní ṣàbùsí fáwọn èèyàn. wọ́n nígbà tó lọ́run sọ náà Qur'an sura yìí àbí àyà yẹ káwọn ń gbọ́ ní ọjọ́ Jímọ̀ pé inna Allaha ya'muru bil 'adli wal ihsan ọlọ́run pàṣẹ ká máa ṣe déédéé ká máa ṣe dáadáa. ìmáa ṣe déédéé èèyàn máa ń ṣe déédéé nídìí òwò èèyàn náà, èèyàn máa ṣe déédéé nídìí òwò rẹ̀, máa ṣe déédéé nídìí òwò rẹ̀ láàrin àwọn tí òun rajà lọ́dọ̀ wọn, láàrin àwọn tí òun tajà fún. déédéé ọ̀dọ̀wọ̀ ẹni tó bá jẹ́ olówó yakhlitu al-bay'a bis-sadaqa kó rí i pé ní wọ́n bá ti ń tà tó wọ́n bá ti ń rà kó máa pọ̀ ní sàárà. mọ́jọ́ ìjọba ìwọ̀n sẹ̀sẹ̀ dáhùn sàárà ló tó máa ṣe sàárà. ìsìláàmù ò pinnu farama kẹ́nìkan kónìkan wó kiri àwọn kó wá dẹ́nìkan ní sàárà. wọ́n ní bóyá àkàrà ilépo ni o ní ọ̀dà ni o bóyá masa ni o bóyá gbàdúrà ní kókó mọ́ra fáwọn ẹran ni o àti oríṣiríṣi àwọn nǹkan pálapàla. Islam ọ̀rọ̀ ẹni kankan lélẹ́ yìí o àmọ́ wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí máa ṣe sàárà nídìí owó rẹ̀. hadha min wasaya Rasulullah sallam lit-tujjar eléyìí wà náà sọ́ọ́lẹ̀ àná Muhammad fáwọn olówó anábì ní fashubu bay'akum bis-sadaqa nídìí owó yín ẹ máa ṣe sàárà níbẹ̀. ẹni tó bá ń jẹ́ olówó mùsùlùmí la yadurru bi masalihin nas ay la darara wala dirara. ẹni bá jẹ́ olówó mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn máa rí ìnira látara òwò tó ń ṣe. bóyá ń ta àwọn nǹkan tí ó jẹ mọ́ kéèyàn ó bóyá ru kíṣẹ́ẹ̀tì ẹwù ariwo tí máa dì sọ́bù àwọn èèyàn. ẹ̀rí pé àdúgbò mi ń bẹ ẹlòmíì fẹ́ lè máa ṣàdúrà pé ọlọ́mọdé kẹ́niyàn wá sọ̀ lónìí torí pé àfàyèkó wá rẹ̀ ní ariwo rẹ̀
ní òfin ní dí àwọn lọ́wọ́ ó lè sùn kọ́ gbádùn kódà bó jẹ́ Kùránì ni wọ́n sọ pé kó wá gbé sókè tó máa ní àwọn èèyàn lára gbogbo òwò tó bá ti ń ṣe tó bá fi ń ní àwọn èèyàn lára ó gbọ́dọ̀ jìnà sírù nǹkan bẹ́ẹ̀ ọ̀kọ̀dù wàràdà náà yú àbẹ́ ìlú mọ̀tàn gbogbo ń tọ́ba lè kó nira báwọn èèyàn ìyá máa ń jìnà sí ni ń tó fún àwọn èèyàn láǹfààní náà lèèyàn máa ń tà ọlọ́run ní wàlẹ̀ àtàná sàwọn olùfọ́dúnlá bẹ̀rẹ̀ náà kọ́ ẹ má gbàgbé ọlá tọ́lọ́run ṣe fún yín gbàtọ́lọ́run ti kẹ́yìn òun ẹ jẹ́ kí dáadáa yẹn ọdọ́dọ̀ ẹ̀lòmí ńgbà tó ti lágbára tó ti lè ra nǹkan tó ń tà yẹn ńtọ́dá ni ọ ra mọ́ra ní tí ọmọ dí àwọn èèyàn lọ́wọ́ olówó mùsùlùmí ìyáfi ìbìlẹ̀ òhúdì wà lóòótọ́ yóò mọ̀ pé àdéhùn bàbá ṣàdéhùn fáwọn èèyàn níjọ́ báyìí ẹ padà wá ẹ wá gbọ́jà yín ọjọ́ yẹn ni ọjọ́ wọn rọ́jà gbà lọ́gbọ́kọ̀ wá ń lù báyìí ọ̀dà owó ni wọ́n fún yìí níjọ́ tó dáhùn náà ni ọgbọ́kọ̀ dé kọ gbọ́kọ̀ fún wa wọ́n kúrọ́ mọ́ nǹkan míì gbogbo ọ̀nà táwọn èèyàn máa ń gbà kúrọ́ tí wọ́n ilé pé àdéhùn nídìí òwò wọ jìnà sírú ẹ̀ Kùránì pa wá láṣẹ bẹ́ẹ̀ wọ́tájìrì lè Muslim la yatayammamu al-khabith ńgbà ní kò ṣe sàárà ká wí kò ní jẹ́ pé nǹkan tí ọ̀dà ni ọmọ wa fi ṣe sàárà nǹkan tí wọn náà lè jẹ ní tí ó wù wọn náà Kùránì ní má fi orílẹ̀-èdè ṣe sàárà èyí tó dáa tó wù wọn náà ni mú kó fi ṣe sàárà nídìí òwò rẹ̀ an takuna sadiqan fi tijaratika jólódodo nídìí òwò rẹ̀ mùsùlùmí ìyẹn máa ń sòdodo nídìí òwò rẹ̀ ni ẹni tí ó bá sòdodo nídìí òwò irú ẹni bẹ́ẹ̀ ní tí ọ̀dà náà ní fi rún mú yẹn ọlọ́run kò sì fẹ́ bẹ́ẹ̀ a máa ń sòdodo ni ọlọ́run ní hadha yawmu yanfa'u sadiqina sidquhum gbogbo òdodo tí èèyàn bá ń ṣe gbogbo òdodo tó bá ń sọ yóò wúlò ọjọ́ àlìkìyámà o ọlọ́run ní ọjọ́ àlìkìyámà ọjọ́ tí òdodo wúlò fáwọn olódodo bó tẹ̀ jẹ́ wípé ní àwọn èèyàn mọ̀ wọ́ ní wo ẹni tí ọ̀gbọ́n àbí ní wo ẹni jọ́hun ìwọ mọ̀ wípé ní ọlọ́run ọba ń rí wọ mọ̀ pé òdodo tó ń sọ yóò pè ọ láyé yóò pè ọ lọ́run kódà àwọn èèyàn láàrin wọn láyé yìí náà wọ́n mọ ẹni tí wọ́n ń sọ òdodo yàtọ̀ wọ́n ní lóòótọ́ wàhálà ọkùnrin yẹn pọ̀ mọ́ ń sọ òdodo ẹ lọ́dọ̀ rẹ̀ wọ̀gá ló jèrè ẹ̀ láyé yìí ó tún wá jèrè ẹ̀ ní ọjọ́ méjìyà gbé ní ọjọ́ àlìkìyámà lọ́jọ́ tí òdodo wúlò fún lódodo ọlọ́run ló sọ léyìí fún wa ní Al-Qur'an torí náà máa sọ òdodo la yasriqu ẹni tó bá ń ṣe òwò kò gbọ́dọ̀ máa jalè kò gbọ́dọ̀ máa gbé nǹkan ní nǹkan kò gbọ́dọ̀ máa dọ́gbọ́n ṣe àfọwọ́rá nídìí owó rẹ̀ tí ó fi wá dẹni tí yóò wá dẹni tí ń jalè wala yaribu kò sì gbọ́dọ̀ máa gba èlé gbogbo tí wọ́n jẹ́ ọ̀nà èlé rìbá kì í ṣe owó ẹ̀yìn o rìbá èlé ní jẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ ọlọ́run yamhaqullahu riba wa yurbi sadaqat bó ṣe kí nǹkan ilé kọ́pọ̀ lójú wa tó ọlọ́run wọn parẹ́ yọ parun nítorí bá dáa ọlọ́run ní tí ò ní rìbá nú yóò di nǹkan tí ó máa tẹ̀síwájú yóò di nǹkan tí ó máa pọ̀ ọlọ́run wa ma ataytum min riba liyarbu fi amwali nas fala yarbu inda Allah ọlọ́run ní gbogbo àṣepọ̀ yín bóyá cooperative ni bóyá ìdùkánà ni tẹ́ẹ̀tí ń lo owó èlé àníyàn yìí ni pé kọ́ mọ́ ilé ọlọ́run kò ní ilé lọ́dọ̀ òun ọlọ́run yọ padà rí ìjákulẹ̀ ń bẹ̀ ni wà má àtẹ́yìntò ní zakatin tẹ́bá wá mówó jáde tẹ́fi yọ zaka nínú dúkìá yín ọlọ́run bá ní turiduna wajha Allah tẹ́ ṣe nítorí ọlọ́run fa ulaika humul mudhifun ọlọ́run nírú wọn òun ó ṣe àdìpèlé oore fún wọn
ẹni tí bá ń tajà tó jẹ́ mùsùlùmí la yabi'u ala bay'i akhi. ọjà tọmọ ìyá rẹ bá ti kówó lé ọ gbọ́dọ̀ sọ pé o tún fẹ́ rà á mọ́, wọn náà gbọ́dọ̀ kówó lé. òjíṣẹ́ lá Muhammad lọ sọ ọ́nà àdìsí Muslim gbà wá naha an-nabiyyu sallallahu alayhi wa sallam, wọn lẹ́nu nàbí kọ́ an yabi'a ba'dukum ala bay'i ba'd. ọjà tọmọ ìyá rẹ bá ti kówó lé wọn má tún kówó lé mọ́, ọ̀pọ̀lọpọ̀ òpé ń ti ẹnu pé ha ìtumọ̀ wá wá lónìí kí wọ́n wà rọ́jà yìí rà. bó bá wọ lọ́wọ́ ọba bọ́ bá dé nǹkan rà lọ́jà tòní tó bá dọjà àtijọ́ míì ó lè padà wá rẹ́rìn ń bẹ àtàdé pẹ̀lú oore. bọ́ bá lọ bá ọmọ ìyá rẹ tó ṣàbòsí tó padà kówó lé ń tọ́mọ ìyá rẹ ti rà, tó bá wọ lọ́hùn agbẹ́kòtò bànújẹ́ tì ọ́, èrè tó rí ń bẹ àtọ́jú owó àbábẹ̀ lọ. kí ló ṣe òṣùrù kọ̀ bọ́lá wọn bá dúró sí? ṣé ní ọlọ́run bá gbé kalẹ̀ wípé ní kí olówó kó ṣe ẹ̀dẹ̀ fáwọn tí wọ́n máa rajà lọ́dọ̀ rẹ̀, ẹ̀rí pé àti sọ látẹ̀kan. àmọ́ ìsìláàmù sọ wípé dèdè oyè báyìí ni kí olówó ní dèdè ń tó gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí èrè. lápèjúwe ọ̀rọ̀ kan ní 10,000 naira, ìgbà ọ̀gbọ́dọ̀ fi lé ju 1,000 lápèjúwe, àbọ̀ ọ̀gbọ́dọ̀ fi lé ju 10,000 lọ tí ń jẹ́ 100% èrè. Islam sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìwọ ló wo zurufu tìjára, condition tọrọ kiri ká wò yẹn, wàhálà tẹ́ ṣe ń bẹ̀, wọ́n sàmáhà àti ìmójúkúrò fáwọn èèyàn, wàtàìsírì ìṣèrọ̀rùn fáwọn èèyàn, ìṣe ẹ̀dẹ̀, wàádàmì sègìláàlì àti àyíkò ní máa lo wípé àwa la kúkú ní lọ́dọ̀, kò sẹ́nìkan tó tún nírú ẹ̀ lọ́dọ̀ mọ́. mọ́sẹ̀ ṣe wípé ọlọ́run ló mú wọn wá, mọ́ romiròyẹ̀ fún lórí òwò rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ olówó ní máa ń romiròyẹ̀ fún lórí òwò rẹ̀. tùgbà òun ti dájọ́ ìyàwó sọ́nà gbogbo ẹni bá wá sọ́dọ̀ wọn lásìkò yìí wọ́n tó ń ṣàgbákò torí pé òun fa ní orí dáwò, òun wówó lásìkò tó ń wà yára ara ń gbà kan àtọ̀nà oríṣiríṣi táwọn yẹn ń gbà. tó Islam sọ wípé kí a ṣe rọrùn fún ara wa nídìí òwò wa. bákan náà ẹni bá jẹ́ olówó yàgùtá ìdú ánìlèmọ̀mọ́tọ́lá fi sàdáàdì dẹ́yìn. ẹni bá jẹ́ olówó kó tètè máa san gbèsè táwọn èèyàn tó bá jẹ́ àwọn èèyàn, bóyá ó jẹ gbèsè yìí nítorí pé ó ra nǹkan ni, bóyá wọ́n yá lówó ni. ẹ̀ẹ́dì pé àti pariwo láti ẹ̀ka yìí pé ní anábìrin ẹni tó bá ṣèrọ̀rùn fáwọn èèyàn, ẹni tó bá fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ ṣèrọ̀rùn fún. bẹ́ẹ̀ náà ni ṣẹ̀dá ọlọ́run ọba ló kíkò sí fún wọn náà wípé ìwọ náà má máa ṣe mọ̀mọ́ tọ́lá, má máa pẹ́ kó tó di wípé ọ máa dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fún. bí èèyàn bá rajà lọ́wọ́ èèyàn tó wá dá kókó tó san, àbó òdìdí ìyàwó lọ́wọ́ èèyàn náà ni jẹ́ kó mú ọ lẹ́mìí kankan, torí pé àmánà ni lọ́jọ́ fún wọn náà, àfi kó tètè dá padà. tó o bá fi sẹ́nu kó tètè dá padà, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n náà ń jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọn ní tàbá wò lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yatasahaluna fi dayn tasahulan kabira. ọ̀rọ̀ gbèsè àwọn èèyàn ti mú ní fúfú jẹ́ púpọ̀. gbẹdẹ́gbẹ̀jẹ̀ ń gbọ́rọ̀ yàrá gbèsè láti kí ni ibi Nàìjíríà náà jẹ gbèsè, Nàìjíríà jẹ gbèsè. ebi àwọn tí wọ́n wà nídìí bí Nàìjíríà ti jẹ gbèsè, ebi àwọn náà sì kàwọ́, ebi àwọn náà kàwọ́ pọ́yìn rojọ́ lọ́dọ̀ náà yàrá kìámà. ẹni tí wọ́n jẹ lówó ni kó o tètè san fún. ìyẹn tètè máa ń san gbèsè ni. wọ́n ló jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọkà kéèyàn jẹ gbèsè ọkà fún púpọ̀.
ẹni tó bá jẹ gbèsè nínú àwọn sàhábà ìmọ̀ ń ga láyà wọn ni ẹni tó bá jẹ gbèsè tó bá kú Ànábì kírun sí la sallallahu alaihi wasallam yóò ní kẹlẹ́ bí òkì sí la náà sàhábà ni níbi tó lágbára dé. wọ́n ní jọ́ kan òjíṣẹ́ Muhammad sallam ó wọnú mọ́sálásí ní àdísì tí Abi Sa'id al-Khudri gbà wá àbílátọ̀ Abi Sa'id al-Khudri àbúdáwọ̀ dàrú bá àdísì yẹn wá òjíṣẹ́ Muhammad wọ mọ́sálásí záàtà yawmi lọ́jọ́ kan Ànábì wá rí ọkùnrin kan wọ́n pè ní Abu Umama ó jókòó sínú mọ́sálásí Ànábì wá ní ìwọ bàbá yìí ma li araka jalisan fil masjidi fi ghairi waqti as-salah ìgbà tí mo rí ọ tó jókòó mọ́sálásí kì í sásìkò òórùn èmi ò rí ọ lásìkò yìí mọ́sálásí bọ́ọ̀ lọ jẹ́ òun náà wá ní òjíṣẹ́ Ọlọ́run humumun lazamatini waduyunu ya Rasulallah ìbànújẹ́ lọ bá òun ní gbèsè lọ́rùn gbèsè ní ọjọ́ wọn gbádùn Ànábì wá ní sallallahu alaihi wasallam afala uallimuka kalaman ṣé tó bá kọ́ ní gbólóhùn kan idha qultahu tó bá lè rí gbólóhùn náà adhhaba Allahu azza wa jalla hammaka Ọlọ́run mú bànújẹ́ kúrò fún ọ wa qada anka daynaka gbèsè rẹ tọkọ láyà Ọlọ́run bọ̀ sàn sábẹ́ yìí ní bala ya Rasulullah bẹ́ẹ̀ ni wò jíṣẹ́ Ọlọ́run mo fẹ́ kí ọkọ mi Ànábì ní idha asbata wa amsayta àti láàárọ̀ àti nírọ̀lẹ́ máa sọ báyìí wípé Allahumma inni a'udhu bika minal hammi wal huzni wa a'udhu bika minal ajzi wal kasal wa a'udhu bika minal bukhli wal jubn wa a'udhu bika min ghalabati ad-dayni wa qahri ar-rijal tó bá ti ní gbólóhùn yìí Ọlọ́run lò sábàbí ìbànújẹ́ ló kúrò gbèsè rẹ yóò di ntọ́lọ́wọ́ bá mi yóò bọ̀ san ẹ̀ẹ́dì pọ́ pàtàkì Ànábì fi kọ́ ládùúgbò àti ọmọ ṣe Ànábì ọ̀sán gbà ṣégbèsè lọ́wọ́ àtúndì ẹ̀ sọ̀rọ̀ kọ́ ọ̀dà ọkùnrin tó ń wá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀ gbọ́dọ̀ mọ́ fún ojúṣe rẹ ní tó gbọ́dọ̀ má ṣe fún ojúṣe rẹ tó gbọ́dọ̀ mọ́ fún lẹ́tọ̀ọ́ rẹ ẹni tí bá ń ṣe ìfọwọ́hẹ fún gbèsè ìrọ̀ ẹni bẹ́ẹ̀ kọ́ mọ̀ wípé òun ṣàbòsí fúnni ara àwọn nínú àdìsí Bukhari àti Muslim gbà wá Ànábì ní mọ́tòlù nìkan ní yí zolimun ẹni tó bá ní lọ́wọ́ tí wá ń lọ́ra tí ó tètè san ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún Ànábì lábòsí ní bẹ́ńdì rẹ̀ alábòsí ní irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yẹ́rú sí Ọlọ́run gbogbo àwọn kata wí ojúṣe ẹni tó wájú olówó mùsùlùmí ni kó yà sí bákan náà yahtamu bilkasbil halal nǹkan halali náà ní kó kálukọ́ máa gbìyànjú láti máa jẹ o èyàn ló sọ Ọlọ́run wọ́n tó bá jẹ́ olówó rí i pé ọ̀nà kátàkárà rẹ ọmọ má jẹ haramu mọ́ nínú àdìsí Bukhari gbà wá wọn ní jíṣẹ́ lọ́wọ́ Muhammad sọ wípé sallallahu alayhi wa sallam ya'ti ala an-nasi zamanu la yubali al-mar'u ma akhadha minhu amina al-halali am min al-haram Ànábì lásìkò kan bẹ àsìkò kan bọ̀ àwọn èèyàn wọn ò ní wọ́rì wọn ò ní kù ńlá níbo ni àwọn tí ń rówó ṣé bí halali ni àbí bí haramu gbogbo ntọ́ bá jẹ́ ntọ́ bá ń rí láti bí haramu nǹkan ìwọ̀ ló ń jẹ sínú ara rẹ̀ yẹn torí wípé Ànábì ní la yadkhulul jannata lahamun nabata min suhutin gbogbo ẹran ara èèyàn èyí tó bá ń hù tó ń dàgbà sókè láti bí haramu
anábìnrin rẹ̀ ní bẹ́ẹ̀ kò ní wà ní Jánnà Ọlọ́run. wa kullu lahmin nabata min suhutin kanat an-naru awla bihi. gbogbo ara tó bá ṣe yí pé ó dàgbà sókè látara nǹkan ìwọ̀ irú ara báwọn iná kírù ẹ̀ wọná lọ́tọ́ sí irú oúnjẹ dání ń jẹ sínú ara rẹ̀ wọn. torí ẹ̀ kọ̀ọ̀kan wa ẹ jẹ́ wo ọ̀nà wo ni à ń gbà ta là ń gbà ra ṣé nǹkan ìwọ̀ tọ́lọ́mọ bọ̀ fẹ́ kọ́ ni à ń ṣe bí. nínú àwọn nǹkan tí èèyàn wá ṣe tí ó fi máa jẹ nǹkan halali níbi owó rẹ̀ alákọ̀ọ́kọ́ kó jìnnà sí rìbá àti sọ̀rọ̀ lé lórí dáadáa owó èlé ní jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kó má ṣe ìlú nínú àṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ yajitanibu ambayil mawadil fasida wal muntahiyatu salahiyya àwọn oògùn àbí nǹkan jíjẹ èyí tí àsìkò rẹ̀ ti tán ṣẹ́bọ̀ àsìkò rẹ̀ ti expire ẹ̀kí bí oògùn ọlọ́lọ́mọ iye lónìí nílùú tàwa yìí tó ṣe pé àwọn èèyàn ntí wọ́n ń tà ntí ó ti expire ni àwọn èèyàn wá ń jẹ nkóbá àwọn èèyàn mú nkóbá wọn ó tiẹ̀ tó oògùn ẹni tó rẹ̀ tẹ́lẹ̀ tó wá sọ pé oògùn tó ti expire náà ni wọ́n tó wá ń tà fún gbogbo àwọn tí wọ́n ń dẹ́rù eléyìí wò kọ́mọ̀ yìí pé ní ọ̀nà ìgbàjẹ́ ìrímú wọn ọ̀nà èèwọ̀ ni. bákan náà káwọn èèyàn má fi à ń ṣe òṣùwọ̀n kọ́mọ̀ sọ̀dọ̀ nǹkan kékeré ọjà tí ọ̀dà kọ́mọ̀ tà á ọjà tó bá lè kó nira báwọn èèyàn gbogbo tó bá lè kó nira bá láàfíà kí wọ́n ṣe kí ni o kí wọ́n jìnà sí i kódà ìmáṣerú níbi àwọn iṣẹ́ èyí tá à ń ṣe gbogbo bí ẹni tí ń kọ́lé ni ṣé kọ̀ǹtátọ̀ lẹ́yìn bá wí báyìí inú tó yẹ kó lò tí ò ní lò pé símẹ́ǹtì tó yẹ kó lò tí wọ́n ní lò ó àti gbogbo ohun tó lè ṣàkóbá kó máa pé ilé wó lọ́tún ilé wó lósì ẹni tó bá ti pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń jẹun tó sì mọ̀ wípé ohun tó ń ṣe yóò dáa torí ẹni bẹ́ẹ̀ nǹkan haramu ní jẹ sínú rẹ̀ ẹni tó ṣe wípé ọtí ní ń tà àbí ọlọ́tí lọ́gbà sílé alájì ọlọ́tí alájà ọlọ́tí kò bá lànà ìsìlámù mu pátì tí ọ̀dá ni mùsùlùmí tí ń tọ́tí kò bá mu kìí ṣe mú ọtí nìkan ni ọ̀dá ìmọ̀ta náà ó burú sẹ́kẹ́tìrì ọlọ́tí òṣìṣẹ́ ilé ọlọ́tí ọlọ́pàá tí máa ń gbọ́ tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n lágbàákò tí wọ́n ṣe lọ́dọ̀ Ọlọ́run ní jàlùkì yàrá àwọn tí ń ta ẹ̀jẹ̀ kìí ṣèjọ ọmọ èèyàn o pẹ̀tẹ̀lú kọ̀dá kí wọ́n tẹ̀jẹ̀ náà ṣùgbọ́n tí wọ́n mú ẹ̀jẹ̀ tí wọ́n fi ń ṣe nǹkan jíjẹ míì àwọn ń pè ní dòǹbọ̀rọ̀ lọ́dọ̀ wa wọ́n pè ní sìnkín níbòmíì gbogbo orú nǹkan báyìí nǹkan ìwọ ni òjíṣẹ́ ńlá Muhammad sallam nínú àdísì tí Bukhari àti Muslim gbà wá ó ní inna Allaha ta'ala ọlọ́wọ́n bá tọ́lá rẹ̀ ga ṣe ìmọ̀ ta ọtí léwọ̀ wal mayta àtòkù nǹkan ti kú adìẹ ní ẹran ní màálù ní kọ̀bọ́ bẹ̀ mọ́ ọ̀wáńtà èèwọ̀ ni wal khinzir bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ wal asnam ayánilówó afẹ́yẹwó lọ́dọ̀ ẹni ká máa kọ́ lẹ̀ ìsìláàmù ló gbé wá sú àyà tó gùn jù nínú Al-Qur'an ọ̀rọ̀ kakọ̀ kan lẹ̀ ní
tí bẹ nínú Suratul Baqara tó ṣe wípé Ọlọ́run kìlọ̀ fún wa ń bẹ̀ wípé ká gbìyànjú kárí wípé à ń ṣàkọọ́lẹ̀ kátàkárà wa. ẹnìkan jẹ́ olówó wọn náà jẹ́ olówó òwò pàyẹ́pọ̀ pẹ̀lú ẹnìkan ẹ máa kọ́lẹ̀ onílẹ̀mọ̀ ẹ̀ mọ́lá ìgbà tá a kúrò láyé àmọ́ àìmọye ọ̀rẹ́ ayò lónìí tí wọ́n di ọ̀tá lọ́la bí kíkọ́lẹ̀ bá wá wà kò ní sí jiyàn àtòríṣiríṣi tí ó rọ̀pọ̀ mọ́ tàbáwọ̀ náà Al-Qur'an Suratul Baqara àyà 282 àbá eléyìí níbẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ tọ́lọ́n sọ pé yá ayyuhalladhina amanu idha tadayantum bidaynin ila ajalin musamma faktubuhu. èyí tẹ́ gbọ́dọ̀ gbòdo bẹ́ẹ̀ bá ń tà tẹ́ra àbí ẹ̀yin yáwó lọ́dọ̀ ara yín ẹ̀yà máa kọ́ kalẹ̀ wal yaktubu bainakum katibun bil adli. akọ̀wé tí ó bá kọ́ pẹ̀lú déédéé ẹni tí ó bá kọ́ ní kọ́kọ́ pẹ̀lú déédéé. kódà Ọlọ́run kìlọ̀ fẹ́ni tí ó bá kọ́ náà kọ́kọ́ náà bẹ̀rù Ọlọ́run kódà wọ́n á sọ wípé ẹni tí ó bá máa kọ́ kúrúntù ló ń ká kọ́ wẹ́ni tí ó bá máa kọ́kọ́ bá kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ni kọ̀ọ̀kan wọ́n padà sínú Al-Qur'an Quran 2 verse 282 àbá ń bẹ̀bẹ̀ ogun rẹ̀ kẹtẹ tó bá ń ṣe àlàyé rẹ̀ fáwọn tá a jẹ́ mùsùlùmí. ẹni tí bá ń ṣòwò kó rí wípé òun jẹ́ àwòkọ́ṣe dáadáa torí pé àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n lọ àwòkọ́ṣe dáadáa ni wọ́n jẹ́ wọ́n lọ́lọ́run tó bá lọ́wọ́ nóòtà Ọlọ́run lọ́mọ iye àwọn ìlú tí Ìsìláàmù dé tó jẹ́ pé àǹtọ̀ríkì tùjà wọn àmánátì Ìsìláàmù wọ àwọn ìlú wọ̀nyẹn látara àwọn olówó ni àwọn olówó ló mú Ìsìláàmù dáwọn ìlú kan wọ́n wọnú Ìsìláàmù nítorí wọ́n rí àṣepọ̀ àwọn olówó yẹn tí àṣepọ̀ wọn dáa bákan bá tó wọn kírun àṣepọ̀ wọn pẹ̀lú àwọn èèyàn ó dára púpọ̀ wọ́n sọ àmánà tó wọn lọ tó bá bọ̀ àdéhùn tó bá ṣe wọ́n pé ìwọ náà rí wípé òun sọ àmánà nídìí òwò rẹ òun fi wà tó dáa òun fi hàn àwọn èèyàn mọ̀mọ́ gbá àwọn èèyàn lójú nídìí òwò mọ̀mọ́ ṣẹ̀ṣẹ̀ pé Ọlọ́run mú wá mọ́ fọwọ́ náà àwọn èèyàn. ìkànnì àwọn tó ti lọ tó jẹ́ àwọn aṣáájú dáadáa wọ́n pè ní Yunus ọmọ Ubayd ẹni yìí wọn ni káànà báyà lè fìyà aṣọ ní máa ń tà wọn lọ wá jáde ó wá fi àbúrò ó fọ ọmọ ìyá rẹ̀ kan ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ó fi sọ ìsọ̀ òun wá jáde ìgbà tí ó fi dé ó wá ń bọ̀ ń darí bọ̀ ó wá rí pé aṣọ ìtí ẹni yìí mú dání yìí irú aṣọ tó ń tà ní ṣọ́ọ̀bù mu ni ó wá bi léèrè pé èló ra aṣọ yìí ẹnìyẹn ní lápèjúwe ó ní 4,000 òun rà 4,000 ó wá ní padà 2,000 là máa ń tà tó pé 2,000 ni máa ń tà ṣùgbọ́n ọmọ tó fi sídìí rẹ̀ ó sì ọjà ta ó ní padà 2,000 là máa ń tà ẹnìyẹn wá ní nílùú tàwa tó ń ti wá 5,000 là ń rarú ẹ̀ ìní ìrìtàkọ́ ìtùbí ha ọ̀tẹ̀mí lọ́rùn ẹ̀fílẹ̀ ẹ̀rí ńṣe ni Yunus ọmọ Ubayd ọ̀tàkù ó ní ó padà sí ìsọ̀ wa dandan nìyí fún ọ nínú kí ogún ọjà yìí kalẹ̀ ká fún ọ ní 4,000 rẹ̀ àbí kí akó 2,000 lé ọ lọ́wọ́ àbápẹ́ báyìí àdéṣe wọn á padà bàtà wá dé sọ̀rọ̀ lóòótọ́ bọ́rọ̀ òṣèré náà ni wọ́n láti wá gba 2,000 lọ́wọ́ ọmọ yìí ó kó fún ẹni tó rajà yìí tó bá já wà ní
kí la wù ayọ̀pẹ̀tọ̀ ọmọ yìí mọ̀ jà dà kódà ní tí mo fẹ́ràn ọmọ yìí sí ni pé ẹ lè fi sọ́sọ̀ kẹ́ẹ̀dé kí ni ọmọ dùn torí pé ní ọmọ bí ṣe máa rọ́jà dáadáa irú àwọn ọ̀dà èèyàn máa ń tajà nítajà tí yóò fi ní alùbáríkà ni ẹni tábà sì fi sídìí ọjà wa ká fi àmánà kọ́ ayọ̀kúnlẹ̀ àmínà wọ́n lẹ́nu yìí wọ́n ló bá ọmọ tó fi sídìí ọjà yìí ọba jà ọfẹ́ mọ́ mi kọ́ lọ gbọ́ ọlọ́run ni bóò ní ṣe sí ń jáde kìámà ń gbọ́ ìpé ní tí ń tà yìí òye ń tà rẹ̀ ló bá já wà ń kọ́ ìṣú àmánà nídìí ọjà ó lágbára púpọ̀ ẹnìkan bẹ ọlọsẹ hajj ọlọsẹ maka ọlọsẹ hajj ó wá ra bàtà ó fẹ́ ra bàtà yìí ó wù púpọ̀ ó wá sọ fún ẹni tí ń ta bàtà pé mo fẹ́ ra bàtà yìí ẹni tí ń ta bàtà ní òun ọ̀tá ó bá tún lọ ó tún go round ṣọ́ọ̀bù tó sì tóbi púpọ̀ ni but kò sí ètò fún wù bí bàtà yẹn ó tún padà sọ́dọ̀ rẹ̀ tá bàtà yìí fún mi àbí ẹnìkan ti kówó lé bàtà yìí níbí ẹni tí ń tajà wá ní rárá ẹnìkan ò kówó lé bàtà yìí ti expire ni ó jẹ́ kí n tà á ẹni tó sọ̀rọ̀ yìí ó lóun wá káwọ́lé ní pé ìlú tọ̀hún bẹ lọ́hùn èyí náà ti mọ̀ lóhùn oníbẹ lọ́hùn bẹ́ẹ̀ni tí ó ní ṣọ́ọ̀bù bá tẹ̀ níkẹ́ni tí ó fi sọ́sọ̀ pé kọ́ mẹ́ta òun sì dá àti pé kí ló jẹ́ pé kọ́ mẹ́ta òun náà rà ní òun náà sì dá ní òun náà gbọ́dọ̀ jèrè bọ́ bá rà tó lọ bọ́ bá wọ̀ fún jọ́ méjì tó bọ́ba já àbọ̀bá ṣe fi òun ọba jẹ lẹ́sẹ̀ rẹ̀ kọ́ mọ́ bàjẹ́ òun lọ́wọ́ gbogbo àwọn nǹkan táwọn ń kàkún nǹkan kéékèèké lọ́dọ̀ tà wá owó lòun fi rà lọ́mọ kíbò sí gbogbo tá a kàkún nǹkan kéékèèké wọ̀nyí wa huwa inda Allahi azim ó tóbi lọ́dọ̀ Ọlọ́run náà ìrọ̀rùn fi ń bá wọn láwọn ọ̀dún bá wọn tẹ́lẹ̀ bá fẹ́ kí lọ́rùn bá wa náà kátẹ́kọ̀ọ́ àlàáfíà ò fẹ́ sí wa ó yẹ káwọn aráàlú lò yí padà inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ò ṣetán láti yí àwùjọ kan padà àfi táwọn aráàlú náà bá ṣetán láti yí padà ká yí padà sí dáadáa báwo ti ń bẹ lókè ká bá ń ṣàbòsí tí wọn náà máa ṣe tó jàbòsí lọ ń sálẹ̀ báwo ká bá ń fi dúrọ́ọ̀mù bu tiwọn agbára ṣíbí tí wọn náà nínú wọn náà fi ń bu tiẹ̀ wọn náà àbẹ̀lẹ̀mí wọn lè dẹ̀dẹ̀ agolo náà wọn náà fi ń bu tiẹ̀ bí wọn náà bá wà nípò oní dúrọ́ọ̀mù náà ni wọn náà fi dúrọ́ọ̀mù bu tiẹ̀ ká dá lókè ká dá nísàlẹ̀ ní ti ń jẹ́ mùsùlùmí nù ẹ̀yẹ rúṣì ọlọ́run hunaka adabun la budda an yura'iha al-muslimu at-tajiru al-muslimu al-mithali àwọn ẹ̀kọ́ kan bẹ wọn ló yẹ kí mùsùlùmí tó jólówó kó ṣọ́ alákọ̀ọ́kọ́ an-niyatu salihah kájẹ́ká níyàwó dáa yìí tó máa wò pé kí n tó máa gàníyàn níbi òwò mi ń bá yẹ kí wọ́n fẹ́ kí wọn kí ló tó ka òwò níbi kí ló tó ka níyàn níbi òwò bẹ́ẹ̀ ni bí yẹn bá ń ṣiṣẹ́ kan tó jẹ́ ṣe halali a lè ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa yìí pé ní ahallallahu al-bay'a wa harrama riba halali ni kátàkárà ẹni bá ti ń ṣe nǹkan halali kan táníyàn rẹ̀ bá dáa ọlọ́run ó sọ di ládàá wọn lọ́wọ́ yóò mọ̀ ti bẹ̀gbẹ̀ sá lọ́dọ̀ ọlọ́run yìí ní pé ní èyàn lè wà níbi òwò rẹ̀ tó mọ̀ ka owó tí ládàá tó mọ̀ wọnú àkáǹtì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nígbà tó o bá ti ṣe é lọ́nà tí ó yọ ọlọ́run ọba nínú tó tẹ̀lé
àṣẹ Ọlọ́run nídìí òwò rẹ̀ tó ń ṣe nítorí kọ́ má fi jókòó láti máa retí pé wọ́n mú wá. ẹni yòówù tí bá ń tọrọ bára ètò ń dẹ́ṣẹ̀ ni tí èsì pé ó ní bùkátà láàrin ìgbà náà ó sì gbà ọ́ tánánu kọ́ wá sọ bára díṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run ọba Islam ọ̀farama. ẹni bá wọ́n ń ṣòwò nítorí ọmọ ìgbà aládàá ni wípé kó jẹ́ pé n ti ń ṣe yìí nítorí kó má fi máa tọrọ, nítorí kó fi máa jẹ́ǹjẹ́ halali, nítorí kóun náà máa fi bọ́ àwọn ilé rẹ̀. ẹni bá sì ń bọ́yàwó tí ń bọ́ ọmọ tí ń ṣàánú ẹbí tí ń ṣàánú ara sàdákà sàárà ní í ṣeun. adépé nídìí òwò ẹni tí ẹ̀ bá jẹ́ káníyàwó dálé lórí yóò mọ̀ gbàlá dálé lórí ni. èèyàn á máa ṣòwò kọ́ máa fọwọ́ kọ́ máa kawó bí náírà ni bí nǹkan bí dọ́là ni kó tún máa ka láàdá nínú àkáǹtì níjà kì í á máa fún èèyàn ló ṣe Ọlọ́run ọba mi kò bínú ẹni kankan pé lágbájá yìí o ti wá gbádùn láyé kó wọn gbádùn lọ́rùn rárá lóbi wọn gbà tó bá ti jẹ́ pé ìgbésí ayé rẹ̀ ó fi tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba ni. Ọlọ́run sì ní ọmọ tán kò ní ọmọ rà bó bá sì wù ú bó bá sì jẹ́ pé ní ọmọ èdè ènìyàn ìyà ló jẹ láyé yìí nítorí wípé kò ṣètò Ọlọ́run láyé ọwọ́ ají ìyàwó gbègbè sí ayé ìyà láyé èyí yóò tún lọ pàdé ìyà tó tún ju yóò lọ lọ́rùn ni. gbogbo àjò tí Siratal Mustaqim tí wọ́n ń ṣe ni wípé nídìí òwò wa ká jẹ́ mùsùlùmí dáadáa tí a máa gbà ládàá tá a ní máa gbẹ̀ṣẹ̀ tá a jẹ̀jẹ̀ halali tá a mú mímu halali tí ọ̀rọ̀ lè dè lọ́wọ́ tí ọ̀rọ̀ àwùjọ lọ́wọ́. torí náà àníyàn wa tabajọ́kọ́ da a tún máa gbà ládàá ní ibẹ̀ ni nídìí òwò wa. torí àsìkò ẹlẹ́ẹ̀kejì àtàbùkiri fi talabi rizqi ìgbà yóò wò tá a bá ti ń lọ síbi òwò wa ká tètè jẹ́ kó máa jẹ́ ọwọ́ àárọ̀ ká tètè máa lọ. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òun ni ó ṣàlàyé lẹ́yìn fáwọn sàhábà rẹ̀ wọ́n lè níbi sọ pé Allahumma olúwa o barik li ummati fi bukuriha bá mi fi àlùbáríkà sí àwọn àlùmọ̀ mi lára nígbà yòówù tí wọ́n bá ti ń ṣe tí wọ́n tètè ń ṣe. kódà idha ba'atha Rasulullah sallam sariya aw jayshan ba'athahum awwala an-nahar àwọn Ànábì máa ń gbé àwọn èèyàn dìde ẹ wá lọ síbi báyìí ẹ wá lọ síbi báyìí. ẹni tó bá àdìsí yìí wá wọn ni wa kana sakhra ẹnìkan ní jẹ́bẹ̀ náà sàhábà rajulan tajira wọn ni olówó ni wa kana idha ba'atha tijaratan aw tujaran ba'athahum awwala an-nahar gbọ́ títí gbọ́ báwọn lẹ́nu Ànábì àárọ̀ ní kòkó tètè gbéra bí wọ́n ti tètè gbéra láàárọ̀ náà ibi tí yẹn ń lọ náà ebi yóò tètè débẹ̀. àwọn tó wá gbà dì sí wa ní fàásìrà wàkàsùrà máa lùhù Ọlọ́run padà níkẹ́ni yóò di olówó kó sì di ọlọ́lẹ́yìn yà pẹ̀lú àlùbáríkà pé ìmọ̀ ń tètè ṣe nǹkan rẹ̀ ní ìyálẹ̀ta láàárọ̀. ẹni tó bá jẹ́ olówó inú ẹ̀kọ́ tó yẹ kó sọ an yadhkura Allah ta'ala idha dakhala as-suq tó bá ti fẹ́ wọnú ọjà kó yára pé òun ṣàdúrà tó bá ti fẹ́ wọnú ọjà àdúrà téèyàn bá fẹ́ wọnú ọjà Ànábì ti gbé kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam. àdìsí yìí Tirmidhi ló gbà wá àti Ibn Majah. Umar ibn Khattab radiyallahu anhu olùjíṣẹ́ ńlá Muhammad sọ wípé man dakhala suqa ẹni bá wọnú ọjà faqala ọwọ́ sọ báyìí wípé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumit wa huwa hayyun la yamut biyadihi al-khayr wa huwa ala kulli shay'in qadir. bó ṣe mọ̀ náà Ànábì ní tó bá wí bẹ́ẹ̀
kataballahu lahu alifa hasana. Ọlọ́run ní ẹ̀rẹ́bìnrin Ọlọ́run wọ́n pàṣẹ kí wọ́n kọ ládàá ẹgbẹ̀rún ládàá fún ẹni bẹ́ẹ̀. Ọfẹ́ wọnú ọjà, ọfẹ́ lọ tajà ẹ̀rù kan, ọfẹ́ lọ rówó àbí ọkà fẹ́ kọjá lọ́jà àbọ̀ ọfẹ́ lọ ra nǹkan lọ́jà. Àdúrà ìtọ́ bá ti ṣe Ànábì ní sallallahu alaihi wasallam ó gbẹ̀ládà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. Wà má na alifa sayyi'a Ọlọ́run pàṣẹ kí wọ́n ha ẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ fún yàn kí wọ́n akúrò. Wa rafa'a lahu alifa daraja fún sì gbẹni bẹ́ ẹni náà ga ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ipò lọ́dọ̀ Ọlọ́run. Rawahu Tirmidhi wa Ibn Majah. Ajẹ́kọ́ gbólóhùn yìí kò yẹ ṣe gbólóhùn tó le láti wí akàyàtara wa ni táyà ọmọ dọ́nà ọjà lẹ́ẹ̀kan lójúmọ́ kọ́nà bí ìsọjà tó tóbi ọ̀pọ̀lọpọ̀ àdúgbò lọ́jà ti pọ̀ sí lásìkò tá a wà yìí. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd yuhyi wa yumiit wa huwa hayyun la yamut biyadihi al-khayr wa huwa ala kulli shay'in qadir. tó bá ti ń wé lẹ́yìn ó rí pé ní nákàlí gidi látọ̀gbọ̀ òjíṣẹ́ láwọn Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà wọ́n lè tó wà nínú ọjà olówó kó dún ní mọ́ ìrántí Ọlọ́run dókèrò láì kọ́mọdárúkọ Ọlọ́run kọ́mọdárúkọ Ọlọ́run wà lísìtì gìfà kọ́mọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àforíjì kọ́mọ tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Bákan náà tọ́lú sàlámù wàrọ́dì kórìkó òun pọ̀ ní sálámà salamu alaikum wa alaikum salam salamu alaikum wa alaikum salam bójú sùrọ gbọdọ wàhálà salamu alaikum ìgbẹ́tẹ̀ wàá pọ̀ jù rárá. ṣọ́ọ̀bù salamu alaikum. ṣọ́ọ̀bù salamu alaikum yìí bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù salamu alaikum wọ́n salamu sí ọ wọ́n náà máa dáhùn sálámà wọ́n náà máa pín ẹni salamu ní wọ́n náà ẹni àlàáfíà kí ni tó máa salamu alaikum ìkẹ́ Ọlọ́run ọ̀là Ọlọ́run kọ́ máa bá ọ ẹ̀yà ló ṣe Ọlọ́run wọn ní olówó mùsùlùmí nínú ẹ̀kọ́ tó yẹ kó ṣọ́ yẹrùdù lọ fún kò dáàtì ìlà sàhábìhà nǹkan ó ní nǹkan tó bá rí ihe kó dá padà fẹ́ni tó ní ó jábọ́ lọ́wọ́ ńtọ̀hún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yulazimu al-adhkar al-mashru'a ẹni bá jẹ́ olówó mùsùlùmí kó àjẹ́ ìṣòlówó náà ká máa dún ní mọ́ àwọn àdúrà tó jíṣẹ́ láwọn àmà máa ṣe sallallahu alaihi wasallam nígbèsí ayé rẹ̀. lápèjúwe du'aul khuruj min al-bayt láàárọ̀ bí ó bá jáde kó nú ilé anábì kọ́ ìwé àti wọlé kọ́ ojúlówó ní o ojúlówó ní o anábì ní kọ́ sọ pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah bó ṣe mọ̀ náà nù wígbónúhùn tó bá fẹ́ jáde kó nú ilé Abu Dawud lọ́gbà ìdísì yìí wà àti Tirmidhi àti Nasa'i. wọ́n ní ẹ̀tọ́ wáyé gbónúhùn yìí yuqalu lahu wọ́n ní àwọn màláíkà wọ́n mọ̀ sọ fún ẹni bẹ́ẹ̀ wípé hudita wa kufita wa wuqita ó ti mọ̀ ẹ̀dà ọlọ́run ti tó ní ọlọ́run ó tó ọ ọlọ́run ó sì sọ ọ. wọ́n ní kódà wàtàláhà alẹ́kùn ṣètánì ó yà lọ́nà fúnra ẹni bẹ́ẹ̀ ni odidi nǹkan mẹ́rin. wọ́n ní wọ́n mọ̀ sọ fún wa àmọ́ èèyàn ní gbọ́ ni àmọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ sọ fún mi pé ní ó ti mọ̀nà ọlọ́run ó tó ọ ọlọ́run ó sọ ọ kódà ṣètánì ọmọ ìyà bàbá yóò mọ ìyà kó lójú ọ̀nà fún ọ. wọ́n ní kódà ṣètánì kéékèèké yóò mọ sọ fún àwọn yòókù rẹ̀ wípé ní kayfa laka bi rajulin ọmọdọ́dọ̀ ẹni wọn kọ̀dùhùdìyà ọlọ́run ti fi mọ̀nà wàkúfìyà ọlọ́run ti tó fún wàwúkìyà ọlọ́run ti tó lálàbò fún n ti ṣe mùsùlùmí pọ̀ àwọn atẹ́lẹ́bí fún wa yìí tó ní ká máa ṣe yìí kò tó wá lójú aláwọ̀ èèyàn fẹ́ nǹkan dídì tí wọ́n dì fún ẹ̀yìn ọ̀mọ dídì dókítà ọlọ́run tí wọ́n dì tí wọ́n gbélé lọ́wọ́
gbé sínú òru. wọ́n gbé sínú òru ọlọ́run. àdúrà bóyá tó a fúyẹ́ lẹ́nu lójú tàwa ó ti kéré jù. olú ẹlẹ́mìí náà àwọn tí ń lọ bá wọn náà lọ́sọ̀ pé àfa àgbàpọ̀ fáwọn yìí ó kéré ó lé bẹ́ẹ̀ kọ́ fáwọn táwọn gbé lọ lé. yálà yóò sọ wọn lẹ́nu ọ̀nà ní o àbí yóò sọ wọn bí kan ní o àbí yóò rí mọ́nú sọ́ọ̀bù. àbí yóò rí mọ́ bẹ́ẹ̀ ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn àdúrà tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad yìí ká mójútó. dùwà ó sáfà àdúrà onírìn àjò onírìn àjò olówó náà wọ́n ti máa ṣẹlẹ̀ àjò púpọ̀ ní wọ́n sábà máa ń jẹ́. àdúrà ní ànábì máa ṣe é. dùwà wal istikhara ìbéèrè tó sọ̀rọ̀ lọ́tọ̀dọ̀ Ọlọ́run máa ṣe é. torí wípé ìbéèrè tó sọ̀rọ̀ Ọlọ́run yìí oníbùkátà sí nígbàtí nǹkan mi bá bóyá wọn kàdá fi nǹkan kan lọ bóyá wọn fẹ́ dáwọ́lé nǹkan kan níta nǹkan báyìí tẹ́lẹ̀ ṣé kí n fi ru eléyìí náà kún táwọn èèyàn ń torí rẹ̀ máa ń lọ sọ́dọ̀ babaláwo tó lọ yẹ nǹkan wò ṣé istikhara ẹ̀mí rẹ̀ ó sì fúyẹ́ ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sì bọ́ sí rọrùn. ẹni tó bá ń jẹ́ olówó mùsùlùmí kó ṣọ́ra ní gbogbo tó bá lè máa dí àwọn èèyàn lọ́wọ́ bíi àwọn tí ń lo spíkà tá a wílẹ̀ kan lásìkò àwọn tó pé ní gbàgbàgbàgbà akọrin kí láwọn ìlú míì tí àwọn tí bá tẹ̀ tarún kan báwọn bá wà ẹ̀ ṣì gíláàsì lẹ́wọ̀nù ṣọ́ọ̀bù rẹ̀ lẹ́fi gbọ́ ohun kan yẹn wọ́n lọ́dọ̀ tàwa ariwo ní gèè wọ́n sì ní ariwo gèè kọ́lá yé jíjẹ gbogbo ọjà tó bá kọ ọyà Kùránì sí káṣẹ́kí ni o kájìnà sí ẹ̀yẹ̀rú sí ọlọ́run hunaka mafahim wa hunaka afkar yajibu an tusahaha. àwọn ìròrí kan bẹ ọkọ mọ̀lẹ́wùdọ̀ tàwa nípa àtàrà ó yẹ ká tún ìròrí náà ṣe àgbọ́yé ní àwọn ẹ̀ka tún ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni kí gbogbo ẹni tí wọ́n ti ń ṣòwò kó ti wò wípé ní òun gbọ́dọ̀ fi orin kúnrin ẹsẹ̀ òun kó máa jáde kó lólóògùn òun ṣòwò ó lẹ́ni tí ó níbi tó máa ń lọ ó ṣe ara rẹ wọ́n gba igbá lórí rẹ wọ́n sọ di lẹ́lẹ̀ ó ti dàṣà débi kókò wá ó fẹ́ mọ́ wá kéré ilá máa ń rọ̀ yí mọ̀rọ̀ bí àfẹ́yìn tó bàbá mi bá kẹ́ àfẹ́yìn tó bàbá mi kọ́kọ́ òye náà tẹ́yìn máa ń pè ní sàlámà ìlókùn olókù ní wọ́n pé ní wá olóògùn kan tí mọ̀ iná ọ̀dọ̀ rẹ̀ ó kéré inú olóògùn láwùjọ ilẹ̀ Yorùbá tí ò ní olóògùn kan tí wọ́n mọ̀ lọ́bẹ̀ torí wọ́n ti sọ fún tẹ́lẹ̀ yìí pé ní wọ́n gbọ́dọ̀ fèrè kún ìrìn ẹsẹ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa dira bó wọ́n ti adọ́dọ̀ wọn inú tá a wílẹ̀ kan wọ́n á gbélé lọ́wọ́ olùjẹ́ pé yóò fi kọ́ ṣọ́ọ̀bù rẹ̀ ni olùjẹ́ pé ní yóò rí mẹ́lẹ̀ nínú ṣọ́ọ̀bù rẹ̀ olùjẹ́ pé yóò máa fi wẹ́lẹ̀ ni olùjẹ́ pé yóò máa kàǹkà sí inú ilé ni omi ń wà yóò fi tọrọ láàárọ̀ kó tó jáde lé ni omi ń wà wọ́n dàpọ̀ wọ́n ṣẹfẹ́ lòmíì ni ẹlòmíì yóò wá rùn ó sì lọ́sẹ̀ tó wù ọ́ kó o wẹsẹ̀ tó dáa àwọn ọjọ́ tó ń wẹ̀ kì í ọ̀sán máa rùn ní àdókòjẹ́ pé tútù ràrí tí olóògùn rẹ̀ bá gbé fún un náà ni wọ́n máa lò oníbídíà abẹ́nitọ́rọ̀ òye ó má sàgbákò ìsìlámù má dá púpọ̀ o mẹ́rin wọ́n kí ìsìlámù yé èèyàn ó sinmi ó nígbàdùn ẹwà ló ń wá sáré káàkiri wọ́n ti rí kíní kan ní ti tara kọ́lẹ̀ ń bọ̀ tẹ̀síra yẹ fóònù yìí yóò pè ológun rẹ̀ ni wọn náà wà ní fọkànbalẹ̀ bàbá ráyọ̀ bàbá yọ̀ wá omúyẹ báyìí wá àbí bọ́bá sì ń bọ̀ gbẹ́ ẹ̀kan lọ́wọ́ yóò tún wo sáìsì irú ẹni báwọn náà ní o àwọn yìí ń bẹ ẹgbẹ́ wọn kò mú wá nígbà wá ní pé ẹni tí
irú ẹ̀dẹ́ tó ń tẹ́ka àti ẹ̀dẹ́ kánò adìẹ wọn kó tó bá ti ń bọ̀ kẹ́ mẹ́dìẹ̀ kan lọ́wọ́ tẹ́lẹ̀ sọ pé afáfẹ́ jẹ adìẹ ni ẹ̀dá kù chíkì òdò ni àbí ìgbé wọn ti ń dàgbé fáwọn èèyàn ní ìsìn wọn ti ń dàgbé pẹ̀tọ̀ nípa tó lórí ẹ̀fọ́nù yìí ẹ̀fìgbín méjìlá ẹ̀rẹ́sẹ̀ tẹ́lẹ̀ àwọn ìwà pé ní tẹ́lẹ̀ àwọn ìgbín dùn wọ́n bá bọ̀ gbé tí wọ́n dé ìgbín fún yẹn so ọlọ́wọ́ ojúmọ̀ ní tó láwùjọ tàwa yìí o kọ́ àti pé olówó kẹ́mi lọ́mọ balẹ̀ làwọn òkúta ń bẹ ní nǹkankan ká dákun ìrokúrò yìí kájọkájọ kó lọ́pọ̀lọ́ wa ẹlẹ́ẹ̀kejì àwọn olówó mi bẹ wọ́n ti jọyìn ẹgbẹ́ òkùnkùn èèyàn gbọ́dọ̀ wà níbi tó wà wọn kí kò gbọ́dọ̀ máa tàbí sẹ́ńtà wọn kó má jẹ́ kó wọn náà níbi tí máa ń lọ ó ti wà nínú ẹgbẹ́ ni kódà kẹsí àwọn olórin nìkan àwọn olórin ló ní à kódà àwọn bọ́ọ̀kì kan sẹ́yìn kan sọ lẹ́ẹ̀kan pé wọ́n lé nìkan bẹ́ẹ̀ tó kú táwọn afá láwọn kírun sí láàtá wọ́n ní kọ̀pọ̀ rẹ̀ àwọn yòókù rẹ̀ bá dé wọ́n yọ àdádé wọ́n sọ pé tọ́ ẹ má gbé òkú yìí lẹ̀ o òkú àwọn ni òkè sòkú ẹ̀yà afá yìí o ń wọ́n jẹ́ pé ibi tí ń dẹ́ nígbà tó wà láyé náà ni àwọn afá náà yà kó bàtà wọn hàn bí ẹ bá ti gbọ́dọ̀ ń dúró tó ń ṣàdúrà ẹ dákun gbogbo àná máa ń sọ fún wa wípé ní hisnul muslim citadel kó kálukọ́ lọ́rọ́ rà wọ́n tó ń gbọ́ mi tó ń wò wá ẹ gbìyànjú ẹ lọ́ọ́ rà kẹ́ ẹ máa lò ó ẹ lọ wo bí table of content ẹ kò fẹ́ẹ̀ sí kankan téèyàn máa ní bùkátà sí tẹ̀ ní rí àdúrà tó jíṣẹ́ náà Muhammad fún wa nínú rẹ̀ bí ká máa ṣe nínú àwọn àgbáyé tó burú òun náà ni jagbajagba míì wọn ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pàjùlọ àwọn tí wọ́n ń ta ọjà bí à ń ta àkàrà à ń ta pọ́pọ́ọ̀fù ó lè sọ pé alájí òun ọkùnrin ni o obìnrin wọn fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ yóò wà ní ìyá aláwọ̀ tí wọ́n kó fún ọkùnrin owó ọkùnrin nítorí gbogbo ìròrí làbúdá àǹtùsọ àhà ó yẹ ká tún ṣe kó yóò ní ajé rẹ o wà ní ọkùnrin lálájẹ tòun ló ń fi ní kó owó fọkùnrin wọn àwọn míín sì ń bẹ tó bá jí láàárọ̀ kó tó tẹ́wọ́ bọ olówó yìí yóò kọ́kọ́ kọ owó bomi náà yóò kọ́kọ́ kọ owó bọ omi kùràfàtú wẹ́lú fúnṣẹ́ àbẹ̀láàtì ìròrí kíròrí ntí ọ̀tá mu àwọn míì nínú ìṣesí wọn ìròkírò wọn máa ń sọ nípa ọ̀rọ̀ owó wọn ní nǹkan báyìí ọgbọ́dọ̀ ṣe tọ̀hún ọgbọ́dọ̀ ṣe lẹ́yìn bẹ́ẹ̀ ọjà rẹ̀ ọlọ́ọ̀lẹ̀ àbájá rẹ̀ ọbàjẹ́ èyí tó lọ́wọ́ àtànábì rẹ̀ tó bá fọwọ́ sí fún ọ sallallahu alaihi wasallam náà ní kò ṣe nítorí wọn ti fọwọ́ sí wọn dé bẹ́ẹ̀ nínú òròrí burúkú tá a gbọdọ̀ yí padà òun náà ní kẹ́ni tó bá kéwú kó má dédìí owó nítorí wọn tó ti kéwú yẹn kódà bó jẹ́ ti dàí lọ́bàkà kódà bó jẹ́ dàí dín ni tó wọ́n ti àkàdé ibi sáná wí yà kò gbọdọ̀ dédìí owó wọ́n ní ìmọ̀ rẹ̀ ò ní alùbáríkà ìròrí burúkú lélẹ́yìí o a ti sọ nítawọn sàbẹ̀ dánwò radiyallahu anhum tí wọ́n sọ̀wọ́ bẹ́ẹ̀ làwọn tó tẹ̀lé wọn nǹkan halali ni kéèyàn sọ̀wọ́ ẹ̀jẹ̀ kẹ́ni tó bá kéwú kọ́ máa ń sọ̀wọ́ iṣẹ́ ni kéwú yẹn ó ti mọ̀ akọ́ mọ̀ akáànù ó sì ti mọ̀ adájọ́ tó dè ọ́ níbi òwò rẹ̀ àwọn káwọn apẹ́ ní ẹ̀rọ ti kéwú kò gbọ́dọ̀ sọ̀wọ́
kéwòrò lálùbáríkà nù àdéhùn gbọdọ̀ kọ́ṣẹ́ ìròrí burúkú tó ti pé lábúdá à ń tún sọ àhà ó yẹ ká tún ṣe ni. níparí mo wá fẹ́ rọ̀ wá nípa ọ̀rọ̀ gbólóhùn kan bẹ́ẹ̀ tá a máa ń sọ nínú gbólóhùn náà wọn ní ẹni ìfà ọ̀tọ́ sí ní ń pè ní haramu ìròrí burúkú lélẹ́yìn lóòótọ́ ti di àṣà ó ti di òwe ẹ̀kọ́ bá ń gbé ẹni ìfà ọ̀tọ́ sí ní ń pè ní haramu ọ̀rọ̀ burúkú ni kárí wípé nǹkan tó jẹ́ halali là ń jẹ là ń mu ká má bá wọn dá sí irú ìṣesí báwọn bẹ́ẹ̀ náà ní gbólóhùn ajé ó yàdọ̀ rẹ o ẹ̀rí ajé yóò ya ọ̀dọ̀ rẹ o gbólóhùn ajé gẹ́gẹ́ bí ìwádìí díẹ̀ tá a rí ṣe wọ́n ní bí òòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ilẹ̀ Yorùbá ẹ̀rí pé Ògún bí àbádé lu mi lọ́dà kó Ògún wọn pé kí ní jẹ́ Ògún wọn ni àwọn irin tí wọ́n ti lò kù àdá tí ò ti ṣe mú lò kó mọ́ ọkọ́ tó ti ṣe kọlẹ̀ mọ́ náà ni wọ́n máa ń dá nǹkan sí wọ́n wà ní Ògún ò ní fi ẹran rẹ̀ yílẹ̀ lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó korò létí wọ́n ní ajé yẹn náà wípé òun náà bí ìgbà tó máa ń dákọ̀ gbólóhùn Ògún ni wọ́n ní òòṣà kan ní jẹ́ bẹ́ẹ̀ ìgbà yòówù tó bá ti kọwọ́ bọ igbá ẹnìkan wọ́n ní yóò máa ta ni wọ́n náà tó máa sọ wípé ní ajé ògbùgbà jẹ àbí ajé gbùgbà rẹ̀ jẹ àdókò sọ wípé ní ajé ó yàdọ̀ rẹ o torí náà ó kéré pátápátá ó ní bá ṣe wí yìí ni o kò rí bẹ́ẹ̀ ni o ó ti bọ́ sí ọ́ndà ìrújú ó kéré yẹnyẹn Ànábì sì ní sallallahu alaihi wasallam dá má yaribuka ila ma la yaribuka ntí bá ń ṣe ọyẹ méjì gbójúlẹ̀ lọ síbi ntí ò ṣe ọyẹ méjì torí ìdílé fẹ̀kan má lo gbólóhùn ajémá má lo gbólóhùn ọlọ́run jẹ ọ̀tá ọlọ́run jẹ kọjá ọ̀tá ọlọ́run jẹ ọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dípò tó fi wá jẹ́ pé ní gbólóhùn ajé èyí tó jẹ́ ọ̀rọ̀ kèfèrí àbọ̀kẹ́rẹ́ yẹ́yẹ́ onírúurú nú tó sì mọ̀ wá lò ẹ̀yẹ ló ṣe ọlọ́run ẹ̀kọ́ bá a ṣe tà bá a ṣe rà ọ̀fẹ́ púpọ̀ ẹni bá jẹ́ mùsùlùmí kọ́ lọ kọ́ mọ̀ wá jìnà sí àdúrà ní gbogbo ìgbà pàápàá jùlọ àwùjọ tá a wà yìí ká jẹ́ kí wáàsí nípa irú ọ̀rọ̀ òwò báyìí ká jẹ́ kó pọ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ní ṣe àṣìṣe tí wọ́n mọ̀ wàyà sàbúnà annahum yusinuna sunna wọ́n ṣàṣìṣe wọ́n rò pé táwọn ṣe dáa ńgbà wọn mọ̀ ká dákun ká jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ irú báyìí lórí ọ̀rọ̀ kátàkárà yìí nítorí àwọn èèyàn tí ń ṣe pọ̀ láwùjọ ká jẹ́ kó máa kárí ká jẹ́ ká máa gbọ́ lágbọ̀ tó ń gbọ́ kódà bí àwọn olówó kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan ní ọjà kọ̀ọ̀kan ní ìsọ̀ kọ̀ọ̀kan lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ kọ̀ọ̀kan kó máa pa àwọn àfáà kan máa láwọn sọ̀rọ̀ nípa owó ojúṣe wọn nípa owó wọn kó má bàa jì sínú tí ọ̀dà àtàwọn àtẹ̀yìn ọlọ́njà sórí ire o adúgbò púpọ̀ fáwọn tí wọ́n ṣètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ọba mi kó bá wa san wọ́n ní ẹ̀san lóore ó sì jẹ́ kí irú ìjókòó dáadáa báyìí kọjọ́ máa tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún jẹ́ oyé wa pé bẹ́ẹ̀ bá ń ṣe òdodo ń bẹ àlùbáríkà ọwọ́ tí bá ń ṣe kan ìlú náà wọ́n yọ àlùbáríkà kún bẹ́ẹ̀ ọlọ́kùnrin wa dúpẹ́ fún wa. wọ́n dákọ̀ àwọn oríṣi àdúrà bíi márùn kan tí mo kọ́ kalẹ̀ yẹn mo sì fẹ́ mú wọn kàn wá lórí ẹ̀ pé kí á dákun bóyá ní ìlàtúrà tí wọ́n sì sẹ́yìn ni irú àwọn àdúrà oríṣi márùn yìí àwọn tó bá jẹ́ àwọn ìyàwó olówó àtọkùnrin náà bóyá ká kọ síbi àwọn ìwé kan káwọn kọ léèbó náà kí ayé kí ọdọdọ wọn lápèjúwe àdúrà gbèsè gbogbo ọ̀pọ̀lọpọ̀ olówó ni máa fẹ́ nídìí rẹ̀ àdúrà tí afẹ́ wọnú ọjà
tí ò ní nídìí pẹ́ẹ́kù rẹ̀ gbómi lọ́wọ́ wọnú ọjà láti máa wọ́n mi lẹ̀ mọ́ àbí máa di nǹkan mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni àdúrà ẹni ọ̀fẹ́ jáde kò nílé láàárọ̀ dípò kọ́ máa ń sáwó dè jáde ẹni ọba ti sílé ní kò ní di òǹkà fúnṣẹ́rẹ́ àtúndè mọ́ bẹ́ẹ̀ náà tó ní àdúrà tíráfù èyí ní tiẹ̀ lágbà tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ tíráfù lọ́lọ́jà ntí ẹlòmíì dá àkótó tíráfù ọlọ́nìkan ló lè sọ bí wọ́n bá nílò àdúrà nìyẹn bí wọ́n bá ti kà á ọlọ́run sì sọ wọn lọ sọ́ọ̀bọ̀ bẹ́ẹ̀ náà ló ní àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún istikhara tí èyí tí ó fi máa lọ lé yẹ̀mí wó tí ó máa wo irọ́ ní fún un ìgbà wọn báyìí pé ìpẹ́ ní gbogbo wárí nílẹ̀ nísìn bàbá jáde tẹ̀lé wárí kan ní ìpẹ́ púpọ̀ àwọn òfin àwọn ẹgbẹ́ òun sì ló ń rí nǹkan nínú ìpẹ́ irú àdúrà yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́jà mi wọn ò máa ní ọlọ́jà mi tó bá ti wọnú mọ́tò ti lọ sọ́nà Èkó Ìbàdàn àbí Kaduna tẹ̀sùbá ni wọ́n máa fa nǹkan accident wa ṣẹlẹ̀ pẹ̀lú ìyá kan ìjọ kan ọlọ́run máa fi ṣe ẹ̀ṣọ́ wa bí mọ́tò ṣe wọnú gbó báyìí dé tí gbogbo ẹ̀ dàrú dé tí ìyá ń padà ń fa ibi tẹ̀sùbá ni pé ìyàwó kíní àti ìyàwó tí wọ́n fẹ́ ṣe ní bẹ́lẹ́mì ìyá aláwọ̀ tó lóun fa kò sí nínú ẹ̀mí ìgbàgbọ́ tó nínú ìyàwó kíní ní padà tó fà nínú ìnáwó tó fẹ́ ṣe ìnáwó ìyàwó ní abẹ́sẹ̀ ní padà fà ní tẹ̀síwá ọ̀rọ̀ kò sí àwọn ẹ̀dá kan àdúrà yìí bí ìdíra àgbàdé kò sì bá wa ṣe ètò lórí rẹ̀ ọ̀rọ̀ kò bá wa dọ̀ fún wa. àwọn chairman wa lónìí àwọn délé wọ́n sì délé náà dáadáa àwọn fọdílátù Dr. Abdulrahman Ahmad Al-Imam wọn ó bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan ní bismillah. Alhamdulillahi Rabbil Alamin. Ìbéèrè náà ni pé wọ́n ní èrè jíjẹ òṣùwọ̀n owó ni a máa fi ń wọ̀n pé mo lè jẹ iye báyìí lè jẹ iye báyìí bismillah. Bismillahir Rahmanir Rahim. Subhanaka Allahumma la ilma lana illa ma 'allamtana innaka antal 'alimul hakim wa tub 'alaina innaka antat tawwabur rahim. Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna 'ilma. Islam fi gbèdéke ìrètí ẹjọ́ ṣòwò ọ̀dẹ̀ òfin lẹ̀ ṣùgbọ́n òfin májẹ̀mú gbogbo ètò ọ̀dẹ̀ tí ò ní ní ẹ tí ọ̀tá ọjà rẹ̀ fúnla. Ìgbà tí ẹgbẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa kátàkárà nínú Suratul Baqara tọ́lọ̀ sọ ní pé wa harrama Allahu al-bay'a wa harrama ar-riba. Àtọ́fẹ́ rà àtọ́fẹ́ tà ọlọ́pàá yìí pé